Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú wòyí o. A kú bójú ọjọ́ ṣe rí, a kú bó ṣe ń lọ. Hmm. Ó ga jù ní olólùfẹ́ wa Queen Naomi. Wọ́n ló send message, shocking message. Message tó jẹ́ pé téèyàn bá gbọ́ báyìí, sí Ashley. Wọ́n ló sọ fún kábíyèsí pé, kábíyèsí, enough is enough. Òun send ẹ̀ sí Queen Naomi. Ó send ẹ̀ sí Ashley. Ìyẹn Queen Naomi. Ó send message yẹn sí Queen Naomi pé, Queen Naomi, etí ẹ̀ mélòó máa kúrò láàfin. Naomi ti tẹ́lẹ̀ kọ́ leléyìí. Ó ti pẹ́ tó ti ń wá òun. Ó ti ń pẹ́ tó ti ń wá òun. Wọ́n ní tó bá súnyàn kan ògiri, ó wá yíjú padà. Nǹkan kí nǹkan tó bá ní, ó máa là á mọ̀ ni. Nǹkan tó bá máa, ibikíbi tó bá máa já sí ni kó já sí. Wọ́n ní ṣe ni, kí lòun ṣe fún Ashley? Ashley òun ò lè sùn, òun ò lè wo. Àwọn ọmọ òun á tún sùn, kò tún ní jẹ́ kí àwọn ọmọ òun tí ní ìfọ̀kànbalẹ̀. Wọ́n ní lálẹ́ àná ṣe ló lọ bá Tádé ní káwọ̀. Ó lọ sí, pé kì í ṣe pé bóyá ojú àlá o. Ọmọ yẹn ń sùn. Wọ́n ní Lizzy pé òtútù ti ẹ̀ mú kóun wá ní kóun lọ sí yàrá ibi tí ọmọ òun sùn sí. Torí tí ilẹ̀ bá ṣẹ́ mọ́ pé abiyamọ tòótọ́, tó bá dòru wàá máa wo àwọn ọmọ níbi tó ń sùn sí, wàá máa ṣe. Bóyá wọ́n ń sùn dáadáa ibi tó gbórí sí, bóyá wọ́n straight ọrùn àbí wọ́n straight. So torí wàá ṣà máa ṣọ́ àwọn ọmọ yẹn. Wọ́n ní bí Queen Naomi ṣe dé inú yàrá Tádé ní káwọ̀. Ó kàn rí odindi èèyàn. Ashley ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó wá ní, kí ni Ashley ń ṣe níbí báyìí? Ashley kí ló ń wá? Wọ́n ní kì í ṣe pé bóyá ojú àlá o, kì í ṣe pé bóyá ojú ìran o. Ó lóun rí Ashley face to face. Ó lóun wá sọ pé kí lòun ṣe. Òun wá visit Tádé ní káwọ̀. Ó ní torí kíni. Ó ní Naomi ò tí ì rí nǹkan kan. Pé Naomi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Pé nǹkan tí orí náà lórí yẹn. Pé before kóun tó tẹ́jú, kóun tó ṣẹ́jú pẹ́, Ashley ti disappear. Bó ṣe wá pariwo nìyẹn pé, ṣé ó ti tó báyìí? Ó ti tó kí Ashley, kégbé máa gbé Ashley kúrò anywhere tó bá ti fẹ́ ká mú kégbé gbé. Ó ní eléyìí lágbára. Eléyìí tó gẹ́. Lénìí ni kò ní dọ̀la. Ó ṣe sọ fún kábíyèsí. Kíákíá ó ti send message pé tí Ashley ò bá kúrò nínú ààfin, òun ò lè kúrò fún ààfin. Òun ò lè kúrò láàfin fún gbogbo àwọn oníṣẹ́ ibi yìí. Ẹlẹ́ẹ̀kejì tán tó fẹ́ kóun tún kúrò. Pé òun ti gbọ́n. Òun dẹ̀ ti gbàgbára. Òun dẹ̀ ti rí pé pé kì í ṣe bíi ti tẹ́lẹ̀ léléyìí. Òun ti dira òun lámùrè. Ẹ̀mí mímọ́ ti dì í lámùrè. Olùgbàlà ti dì í lámùrè. Ẹ̀jẹ̀ Jésù ó ti ṣí jìbò. Ó ti wà nínú ẹ̀jẹ̀ Jésù. Ó ti soak ara ẹ̀ àti gbogbo àwọn ọmọ ẹ̀ sínú ọgbà ẹ̀jẹ̀ Jésù. Pé ìbẹ̀rù kankan kò sí. Pé lénìí ni kò ní dọ̀la. Ashley ó máa palẹ̀mọ́ kúrò nínú ààfin. Pé kí ló dé? Kí lòun ṣe fún Ashley tó tó yìí? Níṣe ló tún di kégbé tó máa gbé Ashley. Ó wọnú yàrá ọmọ òun. Láì rò tẹ́lẹ̀, láì wẹnu ọ̀nà wọlé. Níbo ni Ashley gbà wẹnu ọ̀nà? Wọ́n ní bí Naomi ṣe wá ránṣẹ́ sí pé ó máa kúrò láàfin. Ó ò ní dúró. Ó ò ní dúró. A dẹ̀ ti gbọ́ pé Ashley pé kábíyèsí ti ní kó mọ̀. Tóun bá tún rí nínú ọlọ́jọ́ festival, tóun bá tún pàdé ẹ̀ nínú ọlọ́jọ́ festival, wọ́n náà tiẹ̀ ti gba owó orí ẹ̀. Ó ti gba owó orí ẹ̀ padà lọ́wọ́ àwọn ẹbí Ashley. Ó ti ẹ̀ dá bá wọn. Eléyìí wà lẹ́ní kò sí nǹkan. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti fi ìrù fọ́nà ń sìn? Wọ́n ti fi ìrù fọ́nà. Ọ̀nà tó fi tán tẹ́ sí Naomi.
tó ń tẹ́ sí Naomi nìyẹn. Wọ́n ti tẹ́ ẹ̀, wọ́n ti tẹ́, wọ́n ti tẹ́, wọ́n ti tẹ́. Naomi ó ti di òrìṣà kúnlẹ̀ bọ̀ fún wọn. Ó ti di egungun ẹja fún wọn. Naomi ò ṣeé gbé mì, kò ṣeé tú dànù. Bẹ́ẹ̀ ni, àwọn náà sún dé ògiri. Wọ́n sún Ashley, wọ́n sún dé ibi tí Ashley wà títí dèní. Ashley ti dúró gbígbé, ó ti dúró dáadáa. Omi kan ò lè mì Ashley. Ashley ti come to stay sílé ẹ̀. Kò sẹ́ni tó lè lé onílé kúrò nílé àfi káwọn ń dọ̀. Àlejò ni wọ́n náà. Gbogbo wọn pátá. Èmi ni Mariam o, èmi ni Ashley o, èmi ni Tọ́pẹ́ o, èmi ni Tóbi o, èmi ni kí ló ń jẹ́ àwọn ìyá wọn pátápátá. Ìyá Rónkẹ́ fún rẹ̀. Àwọn àlejò ni gbogbo wọn bẹ́ẹ̀. Àfi lady yìí nìkan ni ò ń ṣàlejò. Dr. Elizabeth, that is kábíyèsí fẹ́ bí ó ṣe fẹ́ Naomi. Àwọn chassis ni àwọn tó kì í ṣe àlejò. Tí Naomi bá fẹ́, ó lè ní wẹ̀, ó lè fi oore ọ̀fẹ́ Ọlọ́run á gbà wọlé. Tí Naomi bá tún ṣe kíní, ó lè sọ pé ọkọ mi ló wá fẹ́. Ṣùgbọ́n èmi ni ìyálé ẹ, mi ò bẹ́ anybody níbí báyìí. Ó lè fi tìtorí oore ọ̀fẹ́ Ọlọ́run, torí Jésù Kristi pé ìwọ máa bọ̀ torí òun ò rí àbàwọ́n kankan ní ọwọ́ ẹ̀. Ìwọ ti pass, ó ti yán kankan. Torí láti ilẹ̀ wọ́n ti fẹ́ kó wá join ní club àwọn oníṣẹ́ ibi. Ó dẹ̀ kọ̀ ìyẹn Dr. Elizabeth, ó ní no, Ọlọ́run ò fi kọ́ wa bẹ́ẹ̀. Ó máa respect Queen Naomi torí òun bá níwájú. Wọ́n ní ẹni tá bá bá lábà, òun ni bàbá. Ọ̀rọ̀ tí Dr. Elizabeth mú dání láti ilẹ̀ nìyẹn. Torí ẹ̀, ìwọ̀nba díẹ̀ tó wá ti fẹ́ sọ̀rọ̀ sí Dr. Elizabeth díẹ̀ ni. Torí kò sí ẹ̀ṣẹ̀ kankan lọ́wọ́ ẹ̀. Wọn ò rí nǹkan kan tó ṣe. Naomi lè sọ pé mi ò fẹ́ bẹ̀tẹ̀. Ó mọ̀ wọn rẹ̀. Tẹ́tẹ́ yín tẹ́ ń ṣògo ẹ̀ mọ̀ wọn ara yín. Bẹ́ẹ̀ ṣe ń fà á lọ́tùn tẹ́ ń fà á lósì tẹ́ ní ẹ fẹ́ fàájà irọ́ dẹ̀ ni. Naomi àtàwọn ọmọ ẹ̀ ti di iṣan àfàìjà. Ọlọ́run ti ṣe ìyanu. Ìyanu ti ṣẹlẹ̀. Ọlọ́run ti ṣe ìyanu. Àwọn gbogbo ẹ̀yin olórí pátá. Jésù ti gbàkóso. Ẹ ti ṣe. Ẹ̀yin oníṣẹ́ ibi. Ṣé ń rí nǹkan tẹ́ fà síra yín? Ẹ ti ṣàṣejù. Wọ́n ní èsúrú ṣàṣejù, ó tẹ́ pátápátá lọ́wọ́ ènìyàn. Ẹ ti tẹ́. Yes. Ṣé bó ṣe máa rí náà nìyẹn? Ó tiẹ̀ ti rí bẹ́ẹ̀ náà. Kí ló dé? Wọ́n ń fà, wọ́n ń tọ́, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Wọ́n ní wọn mẹ́ni tí wọ́n náà ń kí wọ́n sà. Wọ́n ní wọn mẹ́ni tó kù. Láti ìjọ́ ìtọ́ ti fún yín lókun fà títí. Ṣé ó tán dì í? Ẹ ti fìdí jálẹ̀. Ẹ rọ́wọ́ mú mọ́. Naomi ti gba ìjọba. Naomi ti gba ìjọba láàfin. Ìjọba pàṣẹ wàá. Tó bá pàṣẹ yẹn wàá báyìí. Agogo á dún kege. Yes. Aláṣẹ ni. Ọmọ aláṣẹ ni. Naomi ò kí ń ṣe ẹrú. Ọmọ ọkọ ni, ọmọ Ọlọ́run gidi gan. Ọlọ́run ti fún. Olúwa kábíyèsí. Àṣebíṣe máa ń ṣiṣẹ́ yín rè. Ògo ni forúkọ yín. Bàbá mi ẹ ṣí tẹ fún Naomi lágbára. Bó dẹ̀ ṣe sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ashley palẹ̀ ẹrù ẹ mọ́. Gbogbo yín ti kàbùkù. Ẹ ṣe máa kàn wọ́n ní kànkan. Kábíyèsí ṣẹ̀dé láti ibi agbára. Ọlọ́run ti fún lágbára. Yes. Láti pa àṣẹ kábíyèsí yóò sì múlẹ̀. Àṣẹ Naomi yóò sì múlẹ̀.
ní agbára ẹ̀jẹ̀ Jésù nítorí Ọlọ́run ló fún wọn ní àṣẹ. Ẹ̀yin èèyàn mi, kó dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. A ní fi torí àwíjàre kí tán lẹ́nu. Màá tún máa mú fantastic ìròyìn wá fún yín. Bó ṣe yẹ kó rí náà ni. Ẹ bá wa share, kẹ bá wa subscribe, kẹ dẹ̀ bá wa fi sí comment section. Kẹ love ẹ, Ọlọ́run á love ẹ̀yin náà. Jésù Olúwa wa. Amen. Bye.